wọ́n ti tẹ̀lú ńlá síbi gan o. inú ìṣòro ẹjọ́ kò yẹ máa ṣiṣẹ́ yìí aláàlú ọ̀gá mi lára ẹ̀rọ àwọn ní aláàlú lára. Yes. Yes. Ilé gan di báàgì lọ́wọ́ ni. Wọ́n ti rí fóònù. Wọ́n ṣe mú wá ní. Wọ́n bá gbé dáadáa ọ̀dọ́ kù. Ẹ bá ń tẹ̀sí. Gbé sílẹ̀ sí tán. Tu ilé náà. Bandit tó síbí sọ. Sẹ́ni tó sí. Tó bá ti rí ẹkọ́ sí ń kẹ́ fún àwọn padà. Àbí? Àwọn ọmọ kéékèèké yẹn wọ́n burú gan. Wọ́n ò ṣe trust. Ilé ọmọ yìí tó bá ti fẹ́ bá orúkọ wàjẹ́ lókun. Ilé wa gbogbo àwọn ìlú àní èyí tí mo sì gábàá kò sí ilé wa. Tí ilé bá fẹ́ bá orúkọ ilé wàjẹ́ lókun. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ́mọ kan nísìn ọ̀wà ló ń ṣe. Ẹ jẹ́ ká wò. Wá sọ pé ṣé máa gbé inú rẹ̀ ló mọ̀. Má sọ pé àwọn ọmọ táwọn ṣe àwọn èèyàn ṣe pọ̀. This is one of the hideout of the Fulanis. Almost 30-minute drive to the main road.
àwọn kan gan ló ń dáná tí wọ́n sá lọ ni. lẹ́pàá ọmọ àtọ́wà lẹ́yìn náà. wọ́n kàn ń ṣayé ló ń bì í. tó bá rí ìlú lẹ́ẹ̀kan. àwọn àgbà mi ni wọ́n dẹ̀ dá lulẹ̀ onílẹ̀ lọ wọ́n kàn dẹ̀ ń yọlẹ̀ lọ. bóyá pálásì ọ̀bọ tó fi ẹni tó fi jọba ni. wọ́n ń jẹun lọ́wọ́ gan ni. èrò tó wà ń bíbá ilé ẹ̀sìn. èrò tó wà ń bíbá ilé.